Ẹ kú gbogbo àsìkò yòówù tá wà lápá ọ̀dọ̀ tí yín bẹ̀ wọ́n. Ẹ káàbọ̀ sójú òpó ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. Olúwabùkọ́lá Adélékè Adébọ́lá lórúkọ tí mò ń jẹ́. Ohun tí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí lónìí. Ọ̀rọ̀ tí ń jà rìnrìn bí iná orí pápá ni. Mo wá wò pé ó yẹ kí n fi èrò tèmi náà hàn kó tó di pé iná orí pápá ọ̀hún ó kú. Gẹ́gẹ́ bí ìgbà àkọ́kọ́ tí kò tiẹ̀ tó di wípé ìṣẹ̀lẹ̀ àsìkò yìí ṣẹlẹ̀ ní ọdún 2022, ìyẹn 2022, nígbà tí Aláàfin àná ikú bàbá yèyé ọba Lámídì Adéyẹmí kẹta tí wọ́n wàjà. Èmi àti ẹ̀gbọ́n mi dáadáa arẹwà ọmọ ọba Fọláṣadé Adéyẹmí a jọ sọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ nípa bí Yorùbá ṣe máa ń ṣòkú ọba. Nígbà tí tá a jọ sọ̀rọ̀ ọ̀hún, èmi náà tún wá ṣe àwọn iṣẹ́ ìwádìí pàtàkì kan. A gbìyànjú láti sọ iṣẹ́ ọ̀hún dodidi. Básìkò bá tó, ẹ láǹfààní láti mọ̀. Àbáwọn kókó tí mo fẹ́ fàyọ nínú ohun tí mo fẹ́ sọ lónìí mi ò ní jẹ́ kó pẹ́. Ó ní wípé ẹ̀yà Yorùbá jẹ́ ẹ̀yà tí a fẹ́ràn àgàbàgebè púpọ̀. Ìdí ni wípé a máa ń hùwà kò jẹ́ ọ̀ṣákálá, kò jẹ́ òṣokolo. Ẹ bi mí pé kí ni mo rí? Àti ẹ̀sìn kìíní àti ẹ̀sìn kejì tí a gbélé rí bí ìgbà tọ́mọdé bá pàtẹ ọjà lásìkò yìí. Bí a bá ṣe àwòfín ẹ̀sìn méjèèjì, kì í ṣe bí àwọn tí wọ́n mú wá fún wa gan ṣe ń sìn, làwa fúnra ara wa ṣe ń sìn. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? A ti yọ àjọ̀ ti ẹ̀sìn ọ̀hún bí ìgbà téèyàn bá yọ àjọ̀ ti èlùbọ́ tó yọ ìta kúrò láti yọ èyí tí ó jẹ. A wá yọ àwọn eléyìí tí ó pé, oníkálukú yọ èyí tó pé tó tẹ́ òun lọ́rùn bẹ́ẹ̀. Èyí tó wá tẹ́ oníkálukú lọ́rùn yẹn la wá bẹ̀rẹ̀ sí ní fúnka mọ́ tá ń kàn nípa fẹ́lòmíì láti gbà á láti rí bẹ́ẹ̀. Eléyìí tí ó sì ṣeé ṣe. Torí pé tí apá ibi tí ó pé ìwọ tó jẹ́ ojúlówó fún wọn, ó lè mọ̀ pé ẹlòmíì. Gẹ́gẹ́ bẹ́yìn ṣe ti àjọ̀bọ́ làwọn míì náà ti àjọ̀bọ́. Oníkálukú wá bẹ̀rẹ̀ sí ní mú apá ibi tó pé. Ká mú eléyìí sápá òsì bí mo bá parọ́ ẹ̀já mi sábàlá àríwí sí. Àmójúlówó tí mo kàn fẹ́ gbé jáde tí mo fẹ́ kí ẹ mọ̀ ní wípé kò sí ibi tí ọba kan ti ń jẹ ọkàn ọba míì. Irọ́ ńlá tí wọ́n ti gbélé wa lọ́wọ́ láti kékeré tí àwa náà sì gbé gẹ̀gẹ̀ títí di àsìkò yìí ni. Ìdálù báyìí ó ní ìṣèlú. Ìlú kọ̀ọ̀kan ló ní àwọn nǹkan tó jẹ mọ́ ìṣẹ̀dálẹ̀ wọn tó ní ṣe pẹ̀lú ìlànà ìpèbí àti ètò ìsìnkú ọba ní ìlú kọ̀ọ̀kan. Àmọ́ kókó kan tí ẹ̀rí fi hàn gẹ́gẹ́ bí àbájáde àwọn iṣẹ́ ìwádìí tá a ṣe láàrin ọdún 2022 sí ọdún 2023 tá a fi ṣiṣẹ́ òun ló hàn gbangba wípé kò sí ìlú tí wọ́n ti ń yọ ọkàn ọba kankan láti ní kí ọba mi tuntun ó jẹ. Ṣé rí àtẹnudẹ́nu yìí? Ó jẹ́ ọ̀kan lára ọ̀nà tí àwọn àgbà àtijọ́ tí wọ́n gbé kalẹ̀ láti lè fi ọ̀wọ̀ fún ẹni tó bá wà nípò ọba aládé. Ṣé ẹ mọ̀ wípé Yorùbá jẹ́ ẹ̀yà tí wọ́n máa ń fẹ́ kí èèyàn ó pọ́n ẹni tó bá wà nípò àpọ́nlélé. Yàtọ̀ sí pé kéèyàn ó pọ́n ẹni tó bá wà nípò àpọ́nlélé, wọ́n mọ̀ wípé tí wọ́n bá kàn dédé sọ wípé má ṣe nǹkan láì fi èèwọ̀ kan sí díẹ̀, láì fi ìdí kan sí díẹ̀, ó ṣeé ṣe káwọn èèyàn ó mọ̀ pa ọ̀rọ̀ ọ̀hún mọ́. Ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kan kí n tó tẹ̀síwájú. Ṣé ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wa òun la máa ń gbọ́ tí wọ́n á sọ wípé èèwọ̀ ni pé èèyàn ò kí ń jẹun lẹ́nu ọ̀nà. Wọ́n ní bó bá jẹun lẹ́nu ọ̀nà ò ní yó. Wọ́n mọ̀ wípé kò sẹ́ni tí ó fẹ́ kóun jẹun kóun mọ́ yó. Bẹ́ẹ̀ sì rèé, tí èèwọ̀ ìdúró fún gangan ni èèwọ̀ ààbò. Torí bí wọ́n bá ń jẹun lẹ́nu ọ̀nà pàápàá bó bá ṣe oúnjẹ tó dùn mọ́ni tó tẹ mímọ́lẹ̀ tó ń jẹ lọ, nǹkan lè òde lè máa lé ẹnìkan bọ̀ kó máa sáré bọ̀ kó kọlù ọ́ àtiwọ́ tó wà lẹ́nu ọ̀nà àtẹni tó délé wọlé. Ẹ̀yin méjèèjì ló ṣeé ṣe kẹ́ ẹ ṣìṣe. Láti dènà ìjàmbá ṣíṣìṣe o ni wọ́n fi wí
ni wọ́n fi ṣe wípé ó bá jẹ́ ò ní yó. Torí wọ́n mọ̀ bí ẹlòmíì ò bìkítà fún ìlera ara rẹ̀, wọ́n sì fẹ́ kó ní kálukú ó wà lálàáfíà. Ẹ jẹ́ wá padà sórí ọ̀rọ̀ tí eléyìí tí mò ń ṣe bọ̀. Ìdí tí wọ́n fẹ́ fàyọ ọkàn tí wọ́n sọ kì í ṣe wípé ọkàn wípé wọ́n pa ìwọ́n dú èèyàn lọ́rùn wọ́n yọ ẹ̀kan ẹ̀. Ìdí tí wọ́n fẹ́ fàyọ ni wípé ó ti gbé nǹkan àgbàmì, kò túmọ̀ sí wípé ẹ̀yà ara ọba tí ó ti lọ síwájú ẹ̀. Láti jẹ́ kí ẹ mọ̀ kẹ́ má bàa mọ rí ẹni onírí irú ẹni tí ẹ ti mọ̀ sí tẹ́lẹ̀, irú èèyàn tó ti jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, kó má di wípé ẹ̀yin tẹ́ ẹ ti jọ máa ń ṣeré tẹ́lẹ̀ ẹ rí ẹni tó ti wà nípò ọba gẹ́gẹ́ bí ẹni tẹ́ ẹ tún lè jọ máa ṣeré gbá mi kí n gbá ọ. Òun ni wọ́n ṣe èyí torí wípé ipò àpọ́nlé, ipò ẹ̀yẹ òun ni Yorùbá ka ọba sí. Nígbà tí wọ́n ti ẹ̀ sọ wípé wọ́n ń jí ọkàn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ wá tí wọ́n ń gbé kiri lóòótọ́, àwọn ọba tí ó ṣe wípé ọ̀tọ̀ nílùú ibi tí wọ́n kú sí kí wọ́n tó tẹ ìlú míì dó, ṣé wọ́n wú wọn lẹ̀ wọ́n gbọ́ fi ọkàn wọn ni? Ṣé inú ayanran ni wọ́n fi ọkàn wọn sí ni àbínú bo? Ó yẹ káwa náà ò jókòó kárò. Ìdí tí mo fi sọ wípé àwọn èèyàn wá fẹ́ràn ìwà àgàbàgebè ni wípé lásìkò yìí ayé àtijọ́ ni wọ́n máa ń lé èèyàn kiri kó tó jọba. Ẹni tí wọn ò fi ipá mú tó fi bọ́ sórí oyè, ó ṣe wá bọ́ sórí oyè tán tó máa gbàdọ̀bálẹ̀ ẹgbẹ́ baba ńlá bàbá rẹ torí wípé ó wà lórí àpèrè àwọn baba ńlá, tí ó wàá dásìkò tó fẹ́ sùn tó wàá lẹ́sìn míì ní kí wọ́n fi ti kíni ló fẹ́ bá lọ. Ṣé kìí ṣàgàbàgebè nu? Bẹ́ẹ̀ yóò bá jẹ́ ọ̀ṣàkálá jẹ́ ọ̀ṣàkálá, bẹ́ẹ̀ yóò bá jẹ́ òṣokolo ó jó ṣokolo. Ọ̀rọ̀ pọ̀ o bó ṣì ń bọ̀, àmọ́ ẹ kọ́kọ́ di eléyìí ẹ dì sọ́wọ́ òsì kẹ́ ẹ mọ́ bá fi jẹun wípé kò sí ìlú tí wọ́n ti ń yọ ọkàn ọba kan jẹ nílẹ̀ Yorùbá. Ohun tí wọ́n ń ṣe ni wípé ìlú kọ̀ọ̀kan ló ní àwọn ìpèsè, ó ní àwọn nǹkan tí wọ́n máa ń fún ọba jẹ, ṣùgbọ́n kì í ṣe pé ẹ̀yà ara ọba tó ti kú òun ni wọ́n ń fún wọn. Ẹ fi eléyìí sọ́wọ́, mo tún ń bọ̀. Olúwabùkọ́lá Adélékè Adégbọlá lórúkọ tí mò ń jẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìṣẹ̀dálẹ̀ àbínibí wa, èyí olóore pàtàkì tẹ́ ẹ lè ṣe fún wa. Àgbẹ̀ mi ṣe tó ń padà relé ìdáwó àlùkò bí tún ti gbọ̀yẹ́ ẹ̀ṣẹ̀ṣẹ̀ ó tún padà relé ìkosùn lékelèké èmi tún ti ṣe tán ó ń padà relé ìkẹfun tuntun. Èmi a máa sọ ní gbogbo ìgbà pé mi ò ní bá wọn lọ lu ẹja tó lọ tí ò dé sálẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ ìlọ kọ̀ọ̀kan tó lọ tí ò dé sálẹ̀ odò. Èmi ni màá lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn báyìí ni màá tún bá pàdé tó bá di ní ọjọ́ mi ọjọ́ ire. Ire o, ire kàbí.